tó sùn sórí bẹ́ẹ̀dì tó lọ jábọ́ lẹ́lẹ̀ tí nǹkan rẹ̀ sì ń fàṣẹ nǹkan ọ̀fura tí a wò. ó já sí pé téèyàn bá ń láwọn àlá kan ó ṣeé ṣe kó túmọ̀ sí ìfàsẹ́yìn. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bí èèyàn bá lálàá bóródò ló tọ́ rẹwà yálà ọjà àbó rẹ́rìnṣẹ́ òsì wàrà àwọn labalábá ń bẹ̀ eré ń bọ̀ nù ọ̀gbọ́n bí béèyàn bá sì rálàá lọ́pọ̀lọpọ̀ ọgbà pé òun já èso àbí èso ń wọ̀ bọ́ lùn owó ń bọ̀ ìrìn àjò ń tì tó ti ń bá bọ̀ fẹ́ já ọpẹ́ òun ẹ̀rín ni bọ́ọ̀sì ń gbélé kan tó rò pọ́ rí ṣe mọ̀nàkàyè tó sì jẹ́ bẹ́ẹ̀ lógún ń bẹ ní mọ̀ ń gbà tó ṣe chief lan kílẹ̀ pé ìbò lé ọ̀dì shipping temptant síbẹ̀ ọ̀kàbẹ̀ ọdún mẹ́sàn-án ọ̀rọ̀ kó oríire ni o ọ̀ṣìírí o bá gbogbo rẹ̀ lọ kí n kálukú wa máa kí yàrá láti máa fi gbogbo ògbà ṣe ṣẹ́kì ọ̀pù bí àwọn ilé ìbò ṣe ń ṣe tiwọn. lórí ìkànnì Yorùbá Àgbáyé lónìí gẹ́gẹ́ bá a ti máa ń ṣe ní gbogbo àsìkò tá a bá ti láǹfààní àti jù ú sẹ́yìn èèyàn wa ẹ káàbọ̀ sákọ̀tún ètò yìí níbi tọ́mọ Yorùbá ti ń rí ojútùú àti ọ̀nà àbáyọ sọ́pọ̀lọpọ̀ ìṣòro tó fẹ́ sọ wọ́n di alárìnkiri ẹ̀dá tó bá láǹfààní àti wo ìkànnì Yorùbá Àgbáyé bá wa share ẹ̀ kó like ẹ̀ kó rẹ̀ comment sábẹ́ ìyẹn nìkan kọ́ gbogbo àwọn tó bá rú ẹ lójú ló láǹfààní àti béèrè lọ́wọ́ bàbá tí ó jẹ́ alábòójútó fún sáà tá a wà yìí bàbá ti wà ń kalẹ̀ bá a ti máa ń gbọ́ adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń pè wọ́n àti àwọn àlàyé tẹ́ ń ṣe ẹ̀yin tẹ́ ti ní ojútùú sí àwọn ìṣòro eléyìí tó ṣe bí ẹni fẹ́ sọra rẹ̀ ní káràjẹ́gbọ́n mọ́ ẹ̀yin lọ́wọ́ ẹ̀yin tí ẹ sì ń gbàtọ́jú lọ́wọ́lọ́wọ́ àtẹ̀yin tẹ́ ẹ sì máa pè ẹ má gbàgbé pé méjì obì ò sí níbo eléyìí tó fẹ́ ṣe bí obì ó yàbìdún nínú oko ni ẹ káàbọ̀ síkànnì tapá bí bá a kí ni ilẹ̀ Yorùbá ló kọ mi bàbá ẹ kú àgbàlagbà ọ̀kárí olóòtú. ẹ kú ọjọ́ mẹ́ta. àwa nù ú o. ẹ kú rìn ẹ káàbọ̀ padà. àwa nù ú. lónìí a ta kankan nítorí wípé àgékò ejò kì í gbénu sà tó ṣe bí òwe sà. ọ̀kárí ọ̀pá mi. ẹ jẹ́ á wo àwọn tí ń jẹ́ ogun ìfàsẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí a kọ́kọ́ sọ̀rọ̀ lórí ètò ìgbẹ̀yìn a sọ̀rọ̀ lórí àwọn ogun àmúbọ́. lónìí a fẹ́ sọ àwọn tí wọ́n ń lọ síwájú díẹ̀ tí wọ́n ń padà sẹ́yìn díẹ̀ tí wọ́n ń lọ síwájú díẹ̀ tí wọ́n ń padà sẹ́yìn díẹ̀ ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ bàbá ẹ wúre fáwọn èèyàn fún ọdún 2025. ẹ káre mọkínlé mọkálejò yín o gbogbo ọmọ Odùduwà káàkiri àgbáyé ayé mo kí yín lọ́kùnrin o mo sì kí lóbìnrin inú yín o ẹ kú ewu ọdún ti wù kúrò lérí yín o ẹ sì kú ìyèdú bẹ́ẹ̀ Elédùà ò ní jẹ́ kẹ́rí o kí wọ́n parí ọdún kí wọ́n lọ́fọ̀ọ́ ṣẹ̀lẹ̀ lágbájá àbí tàmọ̀dò Elédùà ò ní jẹ́ kẹ́rí rẹ o. àtọkùnrin yín àtobìnrin tẹ̀ ń gbọ́ mi káàkiri àgbálù ayé erí burúkú kò ní wọlé tẹ̀yìn lẹ́yìn ọdún o. àṣìṣe ayé ò ní bá yín o. gẹ́gẹ́ bí n tẹ́lẹ̀ ètò ń sọ ní ìsìn ogun fàṣẹ́yìn lọ́tún lóṣì kò ní wọ̀ dẹ̀dẹ̀ oníkálukú wa o lágbára lọ́wọ́ ọba mi Elédùà. bàbá Abudu alábòójútó ni à ń fọ̀rọ̀ jontoro ọ̀rọ̀ pẹ̀lú wọn gẹ́gẹ́ bá a ti máa ń ṣe ní gbogbo ìgbà tá a bá láǹfààní ṣé Yorùbá ní a kì í rẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì tá a bá ti rán mú báyìí náà látàrí ìdábòlẹ̀ bàbá wa ọ̀nà méjìlá gbà ogun ìfàsẹ́yìn alákọ̀ọ́kọ́ a wò nípa ogun eléyìí tó jẹ́ ogun àwọn ọ̀tá àti eléyìí tí ẹni tó gun ń jà náà fọwọ́ ara rẹ̀ fà bóyá nípa àwọn nǹkan àìgbọ́dọ̀ mọ́ jẹ àìgbọ́dọ̀ mọ́ ṣe àìgbọ́dọ̀ má lò èèwọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lónìí ẹjẹ́ àkọ́kọ́ wò ó ṣé lóòótọ́ làwọn èèyàn tó jẹ́ ọ̀tá àbẹ́ni bí máa ń fi ogun ìfàsẹ́yìn jà ni. ọ̀kárí olóòtú wọ́n máa fi já ní mọ̀nàkàyè Elédùà má jẹ́ ká arógun ìfàsẹ́yìn. ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n ní kọ̀ṣí bí èèyàn ó ṣe nílé baba kọ́mọ́ nílé ìyá ọ̀pọ̀lọpọ̀ àjogún ti lé ìyá rẹ̀ sábà ọ̀pọ̀ náà a sì máa jẹ́ ogun ilé baba ẹni wọ́n sì ní tí kú ilé ọ̀bá pa ni tòde ò lè pa àyàn. kábíyèsí. Kélédùà náà má jẹ́ arógun ọ̀rẹ́ ojúlùmọ̀ ẹbí òun ará ẹ̀yin ìlọ́kọ lóbìnrin ọmọ Odùduwà káàkiri àgbálù ayé ẹ̀yin ìṣìláyà náà kò síbi téèyàn ti lè kọrú ogun ọ̀hún èèyàn lè kàn án nílé ọkọ tó fẹ́ o ọkùnrin náà sì lè kàn látara aya tó fẹ́ kalẹ̀ tàbí tí wọ́n kọra wọn sílẹ̀ Yorùbá pinlẹ̀ bọ̀ tẹ́lẹ̀ náà rí wọ́n ní obìnrin bímọ fún ni
kò bímọ fún yàn kò ní ọmọ ṣekú pani tó bí òwe ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyàwó wa ẹ̀yin àbúrò wa ẹ̀yin màmá wa ńlé o yóò dáa fún gbogbo yín lẹ́ẹ̀ jèrè ọmọ wọn ò pè yín lájẹ́ o gbogbo obìnrin tí wọ́n bá ti ń pè tí ń jẹ́ ní jàjẹ́ ṣùgbọ́n ẹ̀yin ìyá wa náà mọ̀ pé àwọn kan jù kan lọ tọ́lọ́mù má jẹ́ abọ́tọ́ àwọn tó jù lọ adúlọ wọn ni wọ́n máa fi ṣèyàn kódà lójú oorun bọ́ọ̀ bá ti ń lálàá tọ́ sùn sórí bẹ́ẹ̀dì tọ́ lọ jábọ́ lẹ́lẹ̀ tí nǹkan rẹ̀ sì ń fàṣẹ nǹkan ọ̀fura kíá o kódà bọ́ọ̀ lálàá kó o sùn sórí ẹni ọwọ́ bára rẹ pé ọ̀ ń tọ̀ ṣáá ọ sì jí ọ wà nú èmùsì ọ wà nú fáànù ooru sì mú ọ làbà ìtọ̀ ń bọ̀ nù ìtọ̀ tẹ̀ ti pinlẹ̀ ń tọ̀ ọ́lá kọ́ tètè wá túnṣe ara rẹ ní òtórí ayé ń bẹ bó ṣe rí nù olóòtú. ó já sí pé téèyàn bá ń láwọn àlá kan ó ṣeé ṣe kó túmọ̀ sí ìfàsẹ́yìn. bẹ́ẹ̀ ni. ẹnìkan kọ́mẹ̀ntì ní nǹkan bíi ọ̀sẹ̀ tó kọjá pé òun lálàá òun bára òun ní primary school tó ń lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹlòmíín ló ń bára òun níbi tó ń ti níbi ẹkùn tí ìyá ti máa ń ṣe polóko òun bára òun bẹ̀. òmíì a máa lálàá pé ibi tóun ti gbé rí òun bára òun bẹ padà. ṣé ó túmọ̀ sí ogun ìfàsẹ́yìn. ogun ìfàsẹ́yìn gbáà ni ó dàbí kéèyàn tó lòun lálàá pé òun fò ẹsẹ̀ ẹ̀wọ̀n ọ̀kan lẹ̀ kó tètè múra ọ̀kan má bàa dájókòó ṣùgbọ́n béèyàn bá lálàá bóródò ló tọ́ rẹ wà yálà ọjà àbó rẹ́rìnṣẹ́ sì wàrà àwọn labalábá ń bẹ̀ eré ń bọ̀ nù ọ̀gbọ́n bí béèyàn bá sì lálàá lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà pé òun já èso àbí èso ń wọ̀ bọ́ lùn owó ń bọ̀ ìrìn àjò ń tì tó ti ń bá bọ̀ fẹ́ já ọpẹ́ òun ẹ̀rín ni wàhálà léèsì ó sì nítumọ̀ ní tèétọ́ o láì sí láburú ń bẹ Elédùmarè ò ní jẹ́ kẹrí láburú lé gbogbo bẹ́ẹ̀ bá ti ń gbọ́ mi o ogun ìfàsẹ́yìn ń bẹ o gẹ́gẹ́ bí tí olóòtú ń bì mí o ń bẹ láàrin ìrìn àjò láti bìkan síbì kan bọ́ bá kókó òlé kan bọ́ kó wọ bòmíì o lè rógun ìfàsẹ́yìn bọ́ọ̀sì ń gbélé kan tó rò pọ́ rí ṣe mọ̀nàkàyè tó sì jẹ́ bẹ́ẹ̀ lógún ń bẹ ọ̀ ní mọ̀ ń gbà tó ṣe chief lan kílẹ̀ pé ìbò lé all the shipping temptant síbẹ̀ ọ̀kabẹ̀ ọdún mẹ́sàn-án ọ̀rọ̀ pọ̀ oríire ni o ọ̀sìrè o bá gbogbo rẹ̀ lọ kí n kálukú wa máa kí yàrá ká sì máa fi gbogbo ògbà ṣe ṣẹ́kì ọ̀bù bí àwọn ilé ìbò ṣe ń ṣe tiwọn. ká máa ṣàyẹ̀wò. ká mọ̀ ṣe ń tìbílẹ̀ ṣèbí ìbílẹ̀ ló bá lákọ̀wé ẹ̀ka rẹ̀ o. kódà bàbá ẹ jẹ́ àwò báyìí èèyàn ti rí i pé òun ní ogun ìfàsẹ́yìn ìtọ́jú ló kọ́kọ́ kàn ní àbí kó mọ ibi tógun ti ń wá àbí méjèèjì. yóò máa tọrọ àwọn pọ̀ tó bá kọ́kọ́ la ìlànà ìtọ́jú lọ yóò kọ́kọ́ wádìí ńbológun tí wá kí là á fi ṣe á wà á ṣẹ̀ṣẹ̀ ṣe yóò wà á tọ́jú ra pẹ̀lú rẹ̀ ẹ̀gbọ́n bí ó dàbí ẹni tí wọ́n jọ bí wọ́n lé ìwé kan ní ṣùkúù kan wọ́n jọ ṣàdúgbò kékeré láti gbọ́n tí bológun ti bẹ̀rẹ̀ ọwọ́ alọ́rẹ̀ òun ti di gómìnà òun fẹ́ máa ṣọlọ́dẹ yóò ṣe èdè tí máa ń kó ńgbà tí ẹbùgbà tí ò ti yẹ kó bójú tó ra tẹ́ ẹ̀rántí ẹ má jẹ́ àgbàgbéra o bó ṣe rí nù ẹ múra o ọdún tuntun láwa o ẹ má fara yín kalẹ̀ o. nígbà kan ẹ̀ ń sọ̀rọ̀ wípé ẹ̀bẹ̀ ayé sáwọn tó ń fogun jani la fẹ́ bẹ̀ ni àbáwọn tí ò fogun jani àbí dandan ni ká lo ohun tí wọ́n ń pè lẹ́bẹ̀ ayé àti pé kí lẹ́bẹ̀ ayé gan. ẹ̀bẹ̀ ayé túmọ̀ fún bí ìgbà bá sọ pé àwọn oṣì àwọn tí mo ń dàkọ àwọn tiwantiwa pé ìgbà bá ń gbé bíráìbù ẹ gbọ́. bàtà ń fún yẹn ní àbẹ̀tẹ́lẹ̀. àyìn gbogbo áńgẹ́lì tí kìtẹ́nì ń pè wọn rọ̀wá ní àti mùsùlùmí máa ń pè wọn táwa oníṣẹ́ tí mọ̀ táwọn ẹ̀jẹ̀ náà gbogbo wọn ló wáyé wá ṣiṣẹ́ tí àwa ní torí rẹ̀ wá sókè èpẹ̀ èyí kálukú sì ti mú kádàrá rẹ̀ wáyé bá a ṣe wáyé páàrí láàrí ìṣẹ́bọ̀ ìṣòògùn ṣùgbọ́n bíráìbù ń bẹ. ìyẹn lè bẹ pé ẹjẹ bọ́ọ̀ bá bíráìbù wọn gbàgbé rẹ̀ ọmọ ìyá ti pọ̀ ju China bíráìbù ni wọ́n ṣe é ṣe. ó dà bàbá ẹ wà ní Nàìjíríà abẹ wà nílùú Ghana abẹ wà ní Brazil lọ́wọ́ èèyàn sì ní sọ̀rọ̀ láti Amẹ́ríkà kì í ṣe ń tẹ̀lé láyè sáré dákan lọ níjọ́ kejì ṣé ọ̀nà àti ṣe ojútùú sọ̀rọ̀ ìfogun ìfàsẹ́yìn yìí téèyàn ò sí nítòsí ibi tẹ́ wà tó ṣeé ṣe. ó ṣeé ṣe mọ̀nàkà yìí lákọ̀ọ́kọ́ wọ́n fẹ́ẹ́ lójú àwọn àlù tí mo ti lọ gbàyàn kalẹ̀ tí wọ́n ò ti ra lé sí fún mi tàbí tí àti wáyé ibi tí mà á dé sí nírú Mọ́ríkà òun Brazil òun àbí London ọ níbi àwọn àyè tí mo ti ń dàlejò lóhùn lọ́hùn ṣùgbọ́n bí mi bá ṣe ń bẹ bọ́ bá ti wíńtì ń bá ti táàrí mi bá sọ̀rọ̀ torí èrò pọ̀ àwọn èèyàn pọ̀ tó fẹ́ bá ń sọ̀rọ̀ tó lókè ìṣòro ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ń tá a fẹ́ ṣe àyànnà rẹ lérí fóònù wáṣí àpò sì ń bẹ tí wọ́n ń ṣe fídíò gbogbo tó bá fẹ́ ṣe tó bá fẹ́ wúre tí nígbà tó jẹ́ pápẹ́fẹ́ náà lélẹ́dùnmáre fi ń darí ayé orí ìpẹ́ ẹlẹ̀ yìí náà ló sọlé ayé kalẹ̀ sí lórí omi á lomi ní àyín ń momi lọ́hùn ń tẹ ìpẹ́
afẹ́fẹ́ sì ń fẹ́ tó kì í jẹ́ dandan kí n rí ọ̀pọ̀lọpọ̀ sójú tó jẹ́ pé wọ́n ń padà wá dúpẹ́ ní bọ́sẹ̀rí nìwó lóòótọ́. Yorùbá Àgbáyé ní ìkànnì tí à ń wò lọ́wọ́ bàbá alábòójútó abudu bẹ́ẹ̀ ni ni à ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú wọn. Ẹ̀yin náà ó sì láǹfààní láti máa mú nǹkan kan àbí méjì sọ́wọ́. Ṣé wọ́n ní gbọmọgbọmọ báyìí la máa rán fàájì tí. Bàbá a fẹ́ ṣẹ́gun ogun ìfàsẹ́yìn. Ṣé bẹ́ẹ̀ mi ó ti ṣe tẹ̀mí ṣé ń bẹ̀ ni táyé ó ti ṣẹ́ tiẹ̀. Ṣé tẹ́ bá lo omi fẹ́mi ṣé omi náà lè lò fún táyé àbí táyé ò mọ̀ ẹ́ epo. Ṣé nǹkan kan wà nínú pé ń tá a bá wáyé ò jọra wọn ṣé lóòótọ́ ni. léètọ́ náà lòní olóòní báyé ṣe lóun lajú tóun òmí inú wa wọ́n fọ̀bẹ gbé jáde nínú ìyá rẹ ni Bẹ́ẹ̀ni òmí ìwọ̀n bí sọ́nà ọjà bẹ́ẹ̀ni. òmí ìwọ̀n bí sétídò òmí ìnáàṣì ló gbẹ̀bí rẹ ìwọ náà ti kọ́kọ́ rí bá ń pọ́ yàtọ̀ọ̀tọ̀ ìbí òjò bí lọ bá a ṣe bẹ́rù labọ́ wọ́n jókòó kabẹ̀ ọ̀ wàyí lásán ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ntọ́jú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìwẹ̀ ẹlòmíì ó kọ́kọ́ wẹ̀ láti bí ojú èmi ò kọ́kọ́ fọ ẹsẹ̀ èmi ò fọ fùrọ̀ kí n má sọ yòókù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì arìnrìn àjò tó pin fíntì ẹlòmíì ká tó bomi káyọ̀ ká tó pèsè dára ó ti gbọ́ torí kò jẹ èèwọ̀ rí ọ̀tá àdílé rẹ̀ ò pọ̀ òun ló kàn kọ́ra kó nǹkan látàdó obìnrin tó ṣèlérí fún tí ọ̀múṣẹ́ ọ̀pọ̀ tí ń dà wá Yorùbá láàmú ẹ mọ̀ páyé ti darí alákọ̀wé àìkíyàn dáadáa láyé àtijọ́ a máa múni yáwé Kò kàn kí dáadáa lásán. kí dáadáa láyé ìgbà ní tàjẹ́ rìn ká tàjẹ́ pọ̀ níṣìí àwọn àjẹ́ ti yó ni wọ́n ṣe ń pò lérílẹ̀ ọ̀gbọ́n mi wọ́n ń fọkún lé mú jọ̀hún ẹ̀dá yàwé. Bàbá ń gbé fún lé mú. yọ máa wọ́n yọ pé tó gbígbá ọgọ́rùn-ún kó tó kú léètú ọkùnkùn mẹ́ni ọní. Bẹ́ẹ̀ ni bàbá ogun ìfàsẹ́yìn ǹjẹ́ a lè ṣírò rẹ̀ mọ́ àwọn tí ń bẹ lọ́hùn ẹlòmíì ń bẹ lọ́hùn lórí ọmọ ó sì lówó ó wà nípò tó dáa ṣé a lè pe à ń bẹ lọ́hùn náà lógun ìfàsẹ́yìn. ẹkún tá a máa ń ṣòun òun lọ bí kùn ìfàsẹ́yìn náà lè fa ìrọ́mọbí ọ̀gbọ́n bí mi pé bóun ni kí n yànnà náà rẹ baálé mi mo jó obìnrin ní ìsìn pàtìgbà mo ti fẹ́ baálé mi wọn ò ṣojú méjì baálé mi sì ló lọ èmi náà lè bá ti ṣe bọ́ ọ̀nà gbégbà torí ipò tó wà kọ̀sùn lé mọ́ àwọn ọmọ pínísín ní wàá wò ó ká títí tó fi gbé pínísín ọmọ pé pínísín ń bẹnu pínísín láwọn ọmọ kéékèèké táwọn ọlọ́lá wa ń bá sùn kí ohun tó ṣàdéhùn tí ọ̀múṣẹ́ bọ́ bá délé ní ìsìn gbogbo tí ń dàdómi nù omi yóò mọ data ké omi yóò máa data ògì tí ò ní dọmọ mọ́ ìfàsẹ́yìn ti báyàwó yóò mọ wọ́mọ ká ní ọ̀pọ̀lọpọ̀ ń rọ ọmọ ni wọ́n sọ pé wọ́n adapt àbí kílẹ̀ pé ń sọ pé ọmọ ọlẹ̀ ọmọ ń bẹ́ẹ̀nù rẹ o ibi àtọ ọkùnrin dé sí ń bẹ́ ń bẹ́ o ṣùgbọ́n dádì wa lọ fara kó yìí sì sọ̀rọ̀ lẹ́yìn bàbá yìí lẹ fara kó bá sì ní ìṣọ̀ déètì ìṣọ̀gbà náà bí ìpájọ wà ń bẹ bó ṣe rí nù. bàbá ẹ já fún wọn ní WhatsApp number àwọn ibi tí àwọn yẹn lè gbà tán lè fi kàn sí yín káìsàn ń ṣàlàyé fún ẹ pé ńgbà míì tẹ́ ẹ bá gbé o ọwọ́ ló dídí ẹ̀ bóyá ẹ̀ ń dálejò lóru lọ́wọ́ ẹ já fún ọ láwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀. tí n bá ń bẹ ní àyín àbí mò ń bẹ ń gánà tó bá jẹ́ ti gánà òun +233 +233 25 25 75 75 30 30 30 30 3 3 ẹja pèlè kan sí. +233 +233 25 25 75 75 30 30 30 3 3 èwo tó lẹ́lẹ́kejì. èyí tí n bá bẹ ní Nàìjíríà kọ́hún èyí ń +234 91 64 82 20 00. ìyẹn ni 091 64 82 20 00. ọ̀kàrẹ̀. èwo lẹ́lẹ́kẹta. ti mọ́ríkà nù. Okay. +1 404 63 71 74 ní o 7434. ẹja pèlè kan sí. +1 404 63 7434. bàbá alábòójútó abudu kí ni ìmọ̀ràn yín fún àwọn obìnrin tí ogun ìfàsẹ́yìn ń jà kí ni ìmọ̀ràn yín fún àwọn ọkùnrin tí ogun ìfàsẹ́yìn ń jà. ọ̀kárí olóòtú àkọ́kọ́ obìnrin tọ́ka àmọ̀ràn mi sí fáwọn obìnrin
ọ̀làwò ṣé ìtọ́ ti wọlé ọkọ àbí ìtọ́ àti àbí gbogbo méjèèjì wọn. ẹlòmíín ní àwọn ìyókù ti ṣèdánwò tán wọ́n ti wọlé sílé ìwé gíga ètò òun ò tí ì omi ráyè ti lọ lọ ṣèdánwò ń bi omi iṣẹ́ ti wọn ṣèdánwò bá ń bi ìwé iṣẹ́. rẹ̀ sì pé bí ó ti kò sì gírábúrẹ́tì. níyà tí ó bá sáré kò ní bàbá. Àkọ́kọ́ ọ̀mọ̀ràn mi ni pé kéńkálùkù kọ́kọ́ gbà pé ayé ń bẹ ọ̀run sì wà pé tá a bá kú tán níbi à ń lọ ó sì níbi tá a ti wá ọ̀gbọ́n mi àbọ̀ ọ̀gbọ́n mi àgbọ́yé torí ìdí èyí kọ́dira kọ́ wáàyàn tọ́jà àwọn àgbà àtijọ́ kìí ṣàwọn babaláwo tẹ́bi pa tàbí ń ṣègùn tí wọ́n ti fọ́ nǹkan mọ́lé tí wọ́n lọ máa fi ránṣọ oògùn owó torí wọ́n ń wọ́lá òjijì o kò sẹ́ńtá yóò lè mú ọgbọ́n mi àbọ̀ ọgbọ́n mi àwọn ọkùnrin náà kí wọ́n múra kí n kálukú múra sọ̀rọ̀ ara rẹ̀ bí ọ̀rọ̀ orílẹ̀-èdè gan pilẹ̀ ń lọ ó ti di ká múra kọ́lọ̀ má jẹ́ arógun ká má rọ́tẹ̀ ní ọdún tuntun èyí tó ti wà ńlẹ̀ k'Elédùmarè ó má jẹ́ ká kúkù ká má kú tán ká tó bọ́ ń bẹ torí àwọn èèyàn ti ń kú gan ebi ò ní pa yín kú lé ibi tẹ́ ti ń gbọ́ mi o èèyàn ò ní wọlé o ẹ dàgbà ẹ darúgbó o ẹ káre o. bàbá Abudu alábòjútó là ń bá sọ̀rọ̀ látàárọ̀ nǹkan àsìgbéyẹ̀wò náà ni ogun ìfàsẹ́yìn bàbá sọ̀rọ̀ tó pọ̀ nínú ayé àwọn ẹ̀dá àti kí àwa náà ká múra fúnra wa ẹ fẹ́ bá bàbá sọ̀rọ̀ ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní WhatsApp àwọn nọ́mbà tẹ́ lè pè wọ́n sí lẹ́rí lójú amóhùnmáwòrán yín yẹn bàbá wà nílùú Ghana wọ́n wà ní Amẹ́ríkà tí wọ́n wà ní Nàìjíríà àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ kódà wọ́n wà ní Brazil àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀. bọ́jẹ́ Gambia mọ́ wa bọ́jẹ́ Zimbabwe bọ́jọ́ Australia nọ́mbà tẹ́ ẹ lè pè mí sínú kò síbi tẹ́ ẹ wà tọwọ́jà Elédùà ò dé kò síbi tẹ́ ẹ wà tátẹ́gùn Elédùmarè ọ̀fẹ́ dé ìgbàgbọ́ yín làkọ́kọ́ gbogbo ẹ̀ ń bá fẹ́ kí fóònù mọ́lẹ̀ tó bá fẹ́ pè mí kọ́ mọ́rò pé òun fẹ́ mú bàbá òun ṣe é o tàbí kinní kan ń gbé inú òun àbóhun ti mu kinní kan yó bí ọtí tàbí bí n tẹ́ ń fà fò òun èmi èṣerú rẹ̀ ń mọ̀ o wọn ò sì ní wọn mú wá fi kún tí bá ń ṣe yín o ṣùgbọ́n àwọn àǹjànú tí ń sọ mí lè lọ fi kún o ṣe é gbọ́ àbẹ́ ẹ̀gbọ́ mi torí àwọn kan wọ́n máa pè wọ́n máa béèrè kan ọdún mélòó làjá fi gbé yín lọ níbo lẹ̀ ń gbé gbogbo yín náà lẹ́sìn mọ̀ pé nínú mákúrì làjá gbé mi lọ ọdún 2 àbọ̀ ni bọ́ ṣe rí nù ayé ń bẹ o. àárín lè jù báyìí lọ lábala tí a ti ń gba bàbá Abudu alábòjútó ní àlejò Yorùbá Àgbáyé nìkan nìyí ẹ máa wò ó ẹ máa comment ẹ máa share ẹ kẹ́yìn náà dẹ̀ wọ ojútùú sọ̀rọ̀ ara yín wọ́n ní iṣu atẹnumọ́ràn kì í jóná gbọ́ngbọ́n báyìí láti rán fàdí sígbà míì tá a kọ́ pàdé ẹ máa wo ìkànnì Yorùbá Àgbáyé. àkàrẹ o.